tá a bá wò lóde ìní a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé ni oyún máa ń bàjẹ́ mọ́ lára, pàápàá jùlọ àwọn ọmọbìnrin wa tí wọ́n bá lóyún báyìí òjijì la gbọ́ yín pé oyún ti bàjẹ́ mọ́ wọn lára. Ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀? Àwọn ọ̀nà mẹ́ta tí àwọn bàbá ń gbà dé oyún tí oyún kì í fi wálẹ̀ lára obìnrin, òun ni mo kó wá orí ètò lọ́jọ́ tèmi. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó ti. Mọ́júbà àgbà lọ́jọ́ tèmi torí àdáṣe ní hùyàn ìbà òkè hùyàn bọ́mọdé bá júbà àgbà ó di dandan kóroko dalẹ̀. Akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè, egungun ńlẹ̀ mọ́júbà, òòṣà ọjà mọ́júbà, ìbà yín ìyá mi ajíbọ́lá arọ́gba aṣọ mọ́balẹ̀, ìbà yín ìyá mi amọ́lòlò alàróró, wọn lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yìn lọ́jà tó kún tí ò lérò, ìbà ọ̀ṣunṣẹ̀ ń gẹ̀ẹ́sẹ́ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kò tó wẹ̀ mọ́, ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí lọ́jọ́ tèmi. Muhammadu Akówódé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kò mà náà, Àjàní mògún ni mí ará àjámọ̀, àwa lọmọ ipò ń pẹ́ roro, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, Àjàní ta níjà lẹ́yìn kùlé òun, ṣe bá pọ́n bí porẹ́ lórúkọ tí wọ́n ń pàjà. Bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Tẹ́ ẹ bá sì fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò yìí náà ni, àbí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní nǹkan àkọ́kọ́ tí àwọn bàbá wa tí wọ́n máa ń ṣe nígbàrà tí oyún bá ti dúró sára obìnrin, òun ni pé kí wọ́n de oyún ọ̀hún kí oyún ọ̀hún má bàa wálẹ̀ lára obìnrin yìí. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti de oyún yìí, ìgbàgbọ́ wọn ni pé oyún yìí kò lè wálẹ̀ mọ́ lára obìnrin yìí, ó dìgbà tí oyún yìí bá gbó tí wọ́n sì tò kó tó di pé yóò wálẹ̀. Ọlọ́run sì máa ń gbà fún wọn torí pé àṣẹ Ọlọ́run tó wà lára ìwé, àṣẹ Ọlọ́run tó wà lára egbò, òun ni wọ́n ń lò tí wọ́n fi ń ṣiṣẹ́ yìí. Ibẹ̀ láti rá àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé kan tí wọ́n dé ní ìsìn tí wọ́n fẹnu jáwáyà kiri pé ewé ò dáa, egbò ò dára, ẹ sì ṣọ́ra yín, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìdí sì nìyí tí àwọn bàbá tí wọ́n máa wo yìí tí wọ́n fi máa ń fọwọ́ sọ̀yà lẹ́yìn ìgbà tí wọ́n bá de oyún yìí tán yìí pé bí afọ̀n ò bá gbó kì í wọ̀, afọ̀n yóò gbó kó tó wọ̀ ni gbólóhùn tí wọ́n máa ń pèrè torí iṣẹ́ tí wọ́n ṣe ó dá wọn lójú. Mo ṣe bàgbà, ìbà yín tẹ́ morúkọ tẹ́wé ń jẹ́, ìbà yín tẹ́ morúkọ tẹ́gbò ń jẹ́, tí ẹ bá ń jà yóò máa jẹ yín, tí ẹ bá ń wà yóò máa jẹ yín. Mo á fi dédé àkókò yìí mo fi kí bàbá wa Elhaji Ibrahim Jẹ́gẹ́dẹ́ láti ìlú Pèdèpọ̀ lọ́hùn-ún, àwọn igi lẹ́yìn ọgbà wa nù. Bàbá yóò máa jẹ yín o lágbára Elédùà, torí ẹ morúkọ tẹ́wé ń jẹ́, ẹ sì morúkọ tẹ́gbò ń jẹ́. Ẹ bá ń kí àbúrò mi lọ́dọ̀ yín bẹ̀, bàbá wa ìbílẹ̀ ọmọpẹ́, bàbá mi jáda, kẹ̀sì bá ń kí gbogbo ohun ìfẹ́ SOMIDA fọ́nsà nílùú Pèdèpọ̀ níbẹ̀. Ẹ ṣeun ẹ kú àdúró tì wá lórí ètò. Ní báyìí ẹ wá jẹ́ ká gbọ́ àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn bàbá wa ń gbà de oyún tí oyún kìí fi wálẹ̀ lára obìnrin. Ṣùgbọ́n mò ń bọ̀ mi tí dé, ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV. Mo kí yín ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i lórí ìkànnì Ìrírí Ayé TV. Ọ̀nà àkọ́kọ́ tí àwọn bàbá wa tí wọ́n máa ń gbà de oyún mọ́ obìnrin lára tí oyún kìí fi wálẹ̀, òun rèé.
àwọn bàbá yìí wọ́n wá ẹyin adìyẹ ẹyọ kan ṣoṣo, wọ́n sì wá àwọn egbòogi tó yẹ kí wọ́n wá sí i. àwọn egbòogi yìí ni wọ́n ó lò tí wọ́n ó fi pa ẹyin adìyẹ yìí lára. lẹ́yìn tí egbòogi yìí bá ti gbẹ mọ́ ẹyin adìyẹ yìí lára, babaláwo ọ̀hún yóò sì pe ọmọbìnrin olóyún ọ̀hún, yóò sì pàṣẹ fún yín pé kó bọ́ra sílẹ̀ ní hòhò. tí aláboyún yìí bá bọ́ra rẹ̀ sí hòhò tán, babaláwo yìí yóò sì gbé ẹyin yìí, yóò fi pa ọmọbìnrin yìí níkùn rẹ̀ láti sàlẹ̀ títí fi wá òkè. lẹ́yìn èyí wọ́n wá lọ wá kòtò sẹ́gbàá ògiri. kòtò yìí ni wọ́n yóò gbé ẹyin yìí sínú rẹ̀, tí wọ́n ó sì kó yẹ̀pẹ̀ fi bo ẹyin yìí nínú kòtò yìí. lẹ́yìn tí wọ́n bá ti bo ẹyin yìí mọ́lẹ̀ tán, wọ́n wá mú ẹfun àbí osùn, àwọn nǹkan tí wọ́n lè fi sàmì sára ògiri níbi tí wọ́n fi ẹyin yìí pamọ́ sí. kí nìdí tán sì fi máa ń ṣe bẹ́ẹ̀? ìdí ni pé babaláwo kan lè ní aláboyún bíi 3-4 tí ń ṣètọ́jú rẹ̀ lákòókò yìí, kí wọ́n má bàa gbé tẹnìkan fẹ́nìkejì. ìdí rèé tí wọ́n fi ń sàmì síbi tí wọ́n rí taláboyún kọ̀ọ̀kan sí, wípé oyún lágbájá òun la dè síbí, oyún tàmẹ̀dù òun la dè síbí. ìdí rèé tí wọ́n fi máa ń fi àmì síbi tí wọ́n bá fi ẹyin yìí pamọ́ sí. lẹ́yìn èyí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ka oṣù àkọ́kọ́, oṣù kejì. tó bá jẹ́ babaláwo tó dára rẹ̀ lójú, tí kìí ṣe gbàrọ̀gùdù babaláwo, torí àìmọye babaláwo náà ló wà nígboro lẹ́nìí tó ṣe ń pé ohun tí wọ́n ó jẹ kò jẹ́ kí wọ́n lè sòótọ́ mọ́. wọ́n ní tó bá jẹ́ babaláwo tó dára rẹ̀ lójú, kò sí ohunkóhun tí ó máa ṣẹlẹ̀ sí aláboyún yìí. babaláwo yìí yóò máa fi lọ́kàn balẹ̀ ní pé fọ́ra rẹ lọ́kàn balẹ̀, kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí oyún inú rẹ̀. àyàfi tí a bá lọ síbi tá a fi ẹyin yìí pamọ́ sí, tá a sì yọ ẹyin yìí jáde, tá a fi pa ẹ́ níkùn látòkè wálẹ̀, ìgbà yẹn ni oyún inú rẹ̀ tó lè wálẹ̀. yóò máa fi ọkọ ìyàwó gan lọ́kàn balẹ̀ ń pé ẹ fira yín lọ́kàn balẹ̀, kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí oyún inú yín. wọ́n ní nígbà tí oṣù aláboyún ọ̀hún bá wá pé, tí àsìkò ìbímọ bá wá tó, wọ́n ní babaláwo yìí yóò sì lọ bí tó fi ẹyin yìí pamọ́ sí, yóò gbẹ́ kòtò, yóò yọ ẹyin yìí jáde níbẹ̀, yóò sì wá fi ra aláboyún yìí níkùn rẹ̀ látòkè fi wálẹ̀. wọ́n ní lẹ́yìn tí wọ́n bá ṣe léyìí, kò ní pẹ́ kò ní jìnnà tí aláboyún yìí yóò sì fi bímọ rẹ̀ ní wẹ́rẹ́. mo ṣe bàgbà lórí ètò lọ́jọ́ tèní. èyí ni ọ̀nà àkọ́kọ́ tí wọ́n ń gbà dé oyún mọ́ obìnrin lára tóyún yìí fi bàjẹ́ mọ́ lára. kí wá ní ọ̀nà kejì tí wọ́n tún gbà dé oyún mọ́ obìnrin lára tí oyún kì í fi wálẹ̀ lára obìnrin? ẹ jẹ́ n mẹ́nubà fún yín, ṣùgbọ́n mò ń bọ̀, ẹ jẹ́ n dókè lọ́hùn náà, ẹ mọ́ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. ìrírí ayé. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. ọ̀nà kejì tí àwọn bàbá tí wọ́n máa wo yìí máa ń gbà dé oyún mọ́ obìnrin lára tóyún yìí fi wálẹ̀ lára rẹ̀, òun ni pé wọ́n wá ẹyin adìyẹ kan ṣoṣo bíi tàkọ́kọ́ yìí, wọ́n sì tún wá àwọn egbòogi tá a wí yìí sórí rẹ̀. wọ́n wá ṣe ẹyin adìyẹ yìí, eléyìí ti yàtọ̀ sí tàkọ́kọ́. tí wọ́n bá ṣe ẹyin adìyẹ yìí, àwọn egbòogi yìí wọ́n wá lọ̀ kúná. lẹ́yìn náà wọ́n wá ìyá odó, wọ́n dájú rẹ̀ délẹ̀. aláboyún náà yóò sì wá dúró sórí odó yìí ní hòhò ọmọlúàbí. babaláwo yìí yóò wá gbé ẹyin adìyẹ tá a ṣe yìí fún aláboyún yìí, wípé kó jẹ́ lódìndì lórí odó tó dúró sí yìí. wọ́n sì wá gbé egbòogi tí wọ́n lọ̀ yìí, wọ́n tún gbé fún aláboyún yìí pé kó dààmú. lẹ́yìn tí wọ́n bá ti ṣe léyìí tán, oyún ti dè sára obìnrin yìí rèé, kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ sí oyún yìí. ó di ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ tí oṣù bá pé. ṣùgbọ́n eléyìí wá ní èèwọ̀ kan. èèwọ̀ tó wà fún un ní pé wọ́n ní aláboyún yìí kò gbọ́dọ̀ báyàn kan pín ẹyin jẹ títí yóò fi bí oyún yìí. bóyá ọ̀rọ̀ mi ò yé yín, wọ́n ní aláboyún yìí kò gbọ́dọ̀ rí ẹnìkan tí ń jẹyin kó kàn mú síbí pé òun náà fẹ́ bù nínú rẹ̀ pé kóun jẹ, àbí kó máa jẹyin lọ kí ẹnìkan wá dé pé jẹ́ kémi náà pín nínú ẹyin yìí jẹ. wọ́n ní kò gbọ́dọ̀ fúnyàn kan láàyè, kò gbọ́dọ̀ báyàn kan pín ẹyin jẹ títí ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ yóò fi pé. ìdí rẹ̀ sì ni pé ẹ̀kúnrẹ́rẹ́ là ń bómi òkun, ẹ̀kúnrẹ́rẹ́ là ń bómi ọ̀sà, ẹ̀kúnrẹ́rẹ́ la ó mọ bá oyún náà títí ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ yóò fi pé. kábíyèsí ọlọ́run,
nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbà Ọlọ́run sì ń gbà fún wọn. Ta ló wá sọ yín pé kò sóògùn? Ọ̀nà kẹta tí wọ́n tún gbà fi de oyún mọ́ obìnrin lára tóyún kì í fi wálẹ̀ ẹ jẹ́ mẹ́nubà fún yín, àmọ́ mò ń bọ̀ kí n mọmi díẹ̀ náà, ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV àwa ni bàbá. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. A ní ọ̀nà kẹta tí wọ́n ń gbà fi de oyún sí obìnrin lára tí oyún kì í fi wálẹ̀ lára obìnrin. Òun leléyìí, bẹ́ẹ̀ bá gbàgbé mo ní mẹ́tẹ̀ẹ̀ta ló farajọra wọn. Ọ̀nà kẹta náà ó tún fẹ́ farajọ àwọn méjì tó ti wá lọ, torí ẹyin ẹdìyẹ kan ṣoṣo náà ni wọ́n tó wá tí wọ́n sì wá àwọn egbòogi yìí sérí rẹ̀. Egbòogi yìí ní babaláwo náà yóò sì lọ tí ó fi pa ẹyin ẹdìyẹ yìí lára. Tó bá fi pa á lára tán, yóò wá gbé ẹyin ẹdìyẹ yìí sínú àwò kan. Àwò tí wọ́n gbé ẹyin ẹdìyẹ yìí sínú rẹ̀ ni wọ́n sì lọ so sókè tí ó mọ rọ̀ dìròdìrò lókè ibi tí wọ́n so sí yìí. Nígbà tí oṣù aláboyún náà bá pé tá a sì ti mọ̀ yín pé àkókò ti tó yẹ kó lè bímọ, a ó wá lọ já àwò yìí lókè níbi tá a so rọ̀ sí yìí. A wá mú ẹyin ẹdìyẹ yìí nínú rẹ̀, a wá fi ra aláboyún náà níkùn rẹ̀ látòkè títí fi wá sàlẹ̀. Wọ́n ní lẹ́yìn tá a bá ti ṣe léyìí, ìgbàkúgbà àkókò kákòókò ni aláboyún náà ó lè bímọ tuntun. Torí pé wẹ́rẹ́ báyìí náà léwé ń bọ́ lára igi tí kì í nigi lára. Mo ṣe bàgbà lọ́jọ́ tèní yóò mọ̀ ju yín ṣe. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àwọn ọ̀nà mẹ́ta tí àwọn bàbá wa tí wọ́n máa wọ́n gbà de oyún mọ́ obìnrin lára tí oyún kì í fi wálẹ̀ lára obìnrin, òun láti kà fún yín lórí ètò lọ́jọ́ tèní. Ṣùgbọ́n mélòó ní gbé àwọn ìgbésẹ̀ yìí lóde ìní nínú àwọn ìyàwó ilé, pàápàá jùlọ àwa tá a jẹ́ baálé ilé náà? Mélòó nínú wa ní gbé àwọn ìgbésẹ̀ yìí lórí àwọn ìyàwó wa tí oyún bá ti dúró sí wọn lára? Ọ̀làjú ti jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe àti wá kẹ̀yìn sí ìṣẹ̀ṣe. Owó tẹ́lòmíì ń ná nílé ìwòsàn lórí aláboyún ilé rẹ̀ lénìí, ó ti tó ralẹ̀, ó ti tó kọ́lé sí i. Àwọn nǹkan tí àwọn bàbá yìí sì ń ṣe lọ́jọ́ kìíní àná kò ná wọn ní nǹkan púpọ̀, ṣùgbọ́n ọ̀làjú ti jẹ́ ká kẹ̀yìn sí i. Àìmọye ìyàwó ilé náà lóyún ti ń bàjẹ́ mọ́ lára. Àìmọye àwọn ẹ̀gbọ́n wa lóbìnrin oyún bíi 2 mẹ́ta ti ń bàjẹ́ mọ́ lára. Ẹ sì jẹ́ á tọ̀ àwọn àgbà lọ kí wọ́n lè fọ̀nà hàn wá. Wọ́n ní yàtọ̀ sí bí àwọn bàbá yìí ṣe ń de oyún yìí tí kì í fi wálẹ̀ lára àwọn obìnrin, àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ tí wọ́n ó mọ̀ gbé títí fi di ọjọ́ ìkúnlẹ̀ aláboyún yìí. Èmi ni erí ń fọ́ mi ní o, ẹ̀yìn ń dùn mí ní o, mi ò lè rìn dáadáa ní o, èyí tí aláboyún ó mọ̀ bì ní gbogbo ìgbà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn bàbá yìí yóò mọ̀ gbé àwọn ìgbésẹ̀ lérí rẹ̀ tí gbogbo rẹ̀ yóò sì fi mọ́ lọ déédéé, tí a fi gbóhùn ìyá, tá a fi gbóhùn ọmọ ní ọjọ́ ìkúnlẹ̀ aláboyún yìí. Àmọ́ lénìí, bẹ́rí ń fọ́ aláboyún kan, ilé dókítà ti yá. Bí ẹsẹ̀ ń dun aláboyún kan, ní kété báyìí láti gbé lọ ilé ìwòsàn. Èyí tó wá dùn mí jù ni pé a lè gbé wọn délé ìwòsàn kí àwọn dókítà má rí nǹkan kankan fún wọn. Tí wọ́n bá ti ya ìwé wọn pélébé báyìí, wọ́n ó sì mọ kọ nǹkan lọ. Wọn ò fẹ́ mọ̀ bóyá owó wà lápò ọkọ ìyàwó àbí kò sówó lápò rẹ̀. Àwọn kan ń kọ nǹkan lọ́n ti wọn ni. Lẹ́yìn tá a bá wá gbé ìwé yìí dé pharmacist, ìyẹn bí tí wọ́n ti ń ta ògùn òyìnbó, wọ́n wá ṣírò rẹ̀ fún wa, á sì wá káwọ́ mọ́rí pé gbèsè rèé. Àti gbàgbé ìṣẹ̀ṣe tó ṣe ń pé tá a bá dọ́dọ̀ àwọn bàbá kò ní ná wa ní nǹkan púpọ̀. Ẹ wò ó, ẹ já ṣàtúnṣe lára àwọn nǹkan wọ̀nyí. Ẹ wò ó, mi ò sọ fún yín pé kẹ́ ẹ mọ́ lọ ilé ìwòsàn o, kẹ́ ẹ mọ́ lọ ṣì mí gbọ́. Ẹ mọ́ lọ ilé ìwòsàn déédéé, torí òfin orílẹ̀-èdè gbà wá yín pé ká mọ́ lọ gbàtọ́jú nílé ìwòsàn. Ṣùgbọ́n ẹ mọ̀ rántí pé tá a bá ń sunkún, a máa ń ríran ni. Ẹ wò ó, mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Ibi ìní dẹnu dúró sí lọ́jọ́ tèní. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. A sì ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí kẹ́ ẹ lè mọ gbádùn wa jù báyìí lọ. Bóyá ẹ bá fẹ́ gbé ìrànlọ́wọ́ fún wa lórí ètò yìí náà ni, àbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà fún wa lórí ètò yìí náà ni,
ẹ pé ohun ìfẹ́ sọmídà sórí nọ́mbà tẹ́wọ̀n lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 kẹ́ẹ̀sì tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ ṣeun púpọ̀. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde ìrírí ayé TV àwa ni bàbá. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfun mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní àmọ́bọ̀ òun là ní débà o. Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kìí ṣe tekú kìí ṣe tarùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tọ̀ ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé báyìí nínú ìbànújẹ́ ó dàbọ̀. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde ìrírí ayé TV àwa ni bàbá.